wàyí o ọmọ borí owó foundation ló ní ènìyàn 30 ló ti máa jàǹfààní ìrónilágbára ètò kọ́ṣẹ́ tọ́lọ̀ lọ́fẹ̀ẹ́ àti bá a ṣe fi stone dára tó wù wá sára aṣọ tí wọ́n sì máa dògbóǹtarìgì akọ́ṣẹ́mọṣẹ́ tẹ́lọ̀ lọ́fẹ̀ẹ́ àti stone embellishment ìyún nílùú Èkó láàrin oṣù 6 gbáko bẹ̀rẹ̀ láti oṣù 4 títí di oṣù 10 ọdún yìí lólú iléeṣẹ́ damsel fabric outfit pẹ̀lú todeken ventures 511 road custom block 6 gowan estate Ẹgbẹ́dá Lagos fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí táyé pàápàá bá fẹ́ jàǹfààní nínú ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ yìí ẹ lè pè tàbí ká WhatsApp ọmọ borí owó foundation gan lórí +447 785 617 806 tàbí ká kàn sí damsel fabric outfit lórí +234 812 888 1804 tàbí ká pè todeken ventures lórí +234 803 324 6772. bákan náà ni ẹ ti lè kàn sí wa látòrí ímeèlì wa info@omoboriowofoundation@gmail.com. ẹ má gbàgbé wípé kò sí owó kankan tẹ́ ó san ju 5,000 naira ìyún owó fọ́ọ̀mù lọ lẹ́yìn tá a fowó kún nílé iṣẹ́ wa láti fi ra àwọn ọ̀kan òjọ̀kan èròjà ohun tí ẹ nílò tẹ́ ẹ bá ń kọ́ṣẹ́ lọ́wọ́ ọ̀fẹ́ ni iṣẹ́ kíkọ́ lọ́mọ borí owó foundation ohun tó jẹ wá lógún ni ká ṣe ìrànlọ́wọ́ ìrọ̀rùn fún yín láti dàntẹ́ ẹ fẹ́ dà láyé. ètò wa fún tòní orúkọ tèmi yí padà ọmọ borí owó Ayekooto ọ̀nà ni èmi ń jẹ́ lónìí kí ni tí mo fẹ́ kí a gbé yẹ̀wò àti pé ṣé ogun láyé ni ilé ayé yìí ò kì í ṣogun torí pé ìsìwò ìwòrìwò ohun tí a bá dìjọ wò gígùn òun náà ló máa ń gún àwọn awuyewuye tó ń lọ nínú Yorùbá ti tàmọ̀ sí ogun abẹ́lé tàbí kí n pè ní ogun ìjàngbara eléyìí tí à ń jà yìí tó jẹ́ wípé èébú lọ́tún èébú lósì òun náà ni àwọn kan fi ṣe oúnjẹ kódà àwọn tó máa ṣe ọdún èpè lórí Yorùbá nation yìí ṣe bó ṣe yẹ kó rí ní bẹ́ẹ̀ pánsá òfura pánsá jana àjà òfura àjájìn Yorùbá wọn níbi onílé ò bá fura wọn ní olè a máa kó irú ilé bẹ́ẹ̀ kó tó wá di pé olè gan yóò bẹ̀rẹ̀ sí ní wọlé torí pé níbi tó dé lónìí níbi tí ọ̀rọ̀ Yorùbá nation dé lónìí ó ti di ohun tó jẹ́ wípé ní tí a mọ̀ sí warlord tá a lè pè ní ogun ìjàngbara ó ti wọ̀ pàápàá jùlọ Dupe Onitiri Madam Dupe Abiola Onitiri ó ní máa dojú ọ̀rọ̀ mi kọ lónìí torí pé àgbàlagbà Yorùbá wọn ní ọmọdé tó ń wò dé àgbà kó náà máa rántí pé ọmọdé náà ń bọ̀ wá wo ìdí tòun èpè tí ìyá yìí tó ń gbé Akintoye iṣẹ́ kí ló dé kí ni ìbàdé mo rò ó mi ò ríro kí ni ìbàdé kí ni tí bàbá yìí kí ni tó gbà lọ́wọ́ arábìnrin yìí ṣé nǹkan ti dà yín pọ̀ rí ni àbí ó ní nǹkan kan tó wà ń bẹ̀ tó jẹ́ wípé ó kọjá àfẹnusọ ọ̀pọ̀lọpọ̀ ìpàdé láti pẹ̀tùsáwọ̀ yìí ó láwọn àgbààgbà nínú Yorùbá nation yìí ni wọ́n ti pè ṣùgbọ́n tí ìwà arábìnrin yìí tó jẹ́ kí ó wá sí ìmúṣẹ ní báyìí bàbá yìí òun náà ló tún wá bẹ̀rẹ̀ sí ní bú Yorùbá wọn ní ọmọdé burúkú ó bójú wẹ̀yìn ó rò wípé òòjọ́ òun náà ni olúwere a máa pa ni kì í ṣe òòjọ́ kì í ṣe òòjọ́ olúwere a máa pa ni torí pé àwọn ìwà tí ẹ ń wù yìí ìwà tó ní agbára tó sì náà pẹ̀rẹ̀ gbà ní àti ẹ̀yin àtàwọn mídíà yín lórí pé ìran Yorùbá tí a mọ Yorùbá mọ́ òun náà ni kí Yorùbá bọ̀wọ̀ fún àgbà ohun tí a máa ń pè ní Yorùbá òun ni kí Yorùbá kí wọ́n ṣe àpọ́nlé fún àgbàlagbà ṣùgbọ́n níbi tí Dupe Onitiri yìí níbi tí tiẹ̀ tí ó lè dé báyìí ó dàbẹ̀ ni pé ó kọjá àfẹnusọ ó kọjá ntẹ́nì kankan lè tiẹ̀ rò pé ṣé ó yẹ kí irú ẹ̀ kó wáyé bàbá yìí òun ló mú ọwọ́ nù jàǹgbara yìí nígbà tí bàbá yìí mú ọ dé kì í ṣèyàn burúkú nígbà yìí rántí pé àwọn ọ̀rọ̀ kan tó wọ̀gán ti sọ ṣáájú àsìkò yìí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti gbógun ti bàbá yìí ó gbógun ti Elédùmarè kí ló jẹ́ pé ìwọ gan fún ara rẹ̀ tó sọ̀rọ̀ yìí jáde tó tún fi èpè lélẹ̀ wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti dojú ìjà kọ àwọn abájákítà yìí pé Ọlọ́run yóò máa dojú ìjà kọ àwọn náà ìwọ ọ̀hún ló tún wá ń dojú ìjà kọ bàbá ọ̀hún àti ẹ̀yin àti ẹ̀mẹ̀wá yín bàbá yìí ẹ̀ ń pariwo pé Akintoye gba owó ó gba owó ó gba owó ǹjẹ́ ẹ̀rí kan tí ẹ wà tẹ̀lé sọ wípé bàbá yìí gba owó yìí sínú àkáǹtì ẹ̀ àbí ó gba owó yìí ẹ̀rí tí ẹ rí kò sí ẹnikẹ́ni tó lè rí ẹ̀rí mú jáde nítorí wípé ẹ ò rí ẹ̀rí àwọn nǹkan tẹ̀ ń sọ yìí alágbò dúdú alágbò kìíní kan ẹ̀yà ó máa ṣe o sórí pé ọ̀rẹ́ ẹni Yorùbá wọn ní kò kí pa odò ọ̀yà tí mo lè rí sí àárín yìí ní ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bàbá yìí ẹ̀ẹ̀kan tí ẹ wo tọ́jú orí wípé ẹ̀yin náà ń bọ̀ wá dípò tí bàbá yìí bá dé kò sí ohunkóhun tó ní kálukú gbìn tí ò ní padà wá ká
torí pé bá a ṣe ń gbìn á padà wá ká tó bá jẹ́ bẹ́ẹ̀ ni tó yẹ pé lóòótọ́ kí Yorùbá nation ni ìwọ Dupe Onitiri ló gbé lọ́wọ́ kí ó sì kò yẹ kó le tó báyìí tá a bá ní parọ́ fúnra wa torí pé ìwọ gangan mọ̀ wípé n tó gbé dání lórí irọ́ ni torí pé tí kì í bá ṣe bẹ́ẹ̀ kí ni ìbá dé kí ni ẹ̀ṣẹ̀ tí bàbá yìí ìbá ṣẹ̀ tó lè wo àwọn ọlá àwọn Yorùbá tó sọ pé o fẹ́ gbà kú òun omi o fẹ́ gbà kú òun wà láàyè tó lè wọlé kó ló má báyìí lára tó jẹ́ pé èébú ló mú bàbá yìí bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tó wọ gan ṣe yìí àwọn tó lòdì sí òfin tí ò yẹ kó tì wáyé ni torí pé náà rẹ o ní ẹni aṣọ àwọn àmì ẹni tó bá ní làákàyè ẹni tó bá ní ọgbọ́n ẹni tó bá ní ìmọ̀ a rí wípé kò sí ọpọlọ páà nínú tó ń sọ a rí pé kò sí ọpọlọ kankan nínú tó ń sọ nítorí pé ẹni tó bá ní làákàyè tó sì ní ọgbọ́n lórí a rí pé àwọn nǹkan tó ń sọ yìí àwọn nǹkan tí ò ṣeé ṣe ni àwọn nǹkan tí ò possible ni ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó jẹ́ wípé ọmọ yìí ń ra mọ́tò fún ọ tó sì jẹ́ pé lórí irọ́ ni gbogbo àwọn tẹ́ ń gbé sórí irọ́ tí wọ́n jẹ́ followers yìí tẹ́ ń gbé sórí orí irọ́ lẹ gbé wọn lé lórí because ẹ sọ wípé ẹ ti fẹ́ ra aṣọ fún àwọn àmì níbo ni àwọn àmì yín àwọn Air Force yín níbo ni wọ́n ti ṣe training kàn tí ẹ wá dúró lórí àwọn ọ̀rọ̀ tẹ̀ ń pa yìí kẹ́ ẹ dúró lórí ẹ̀ gangan kì bá dà àmọ́ bàbá Akintoye òun náà ni ẹ tún mú tí ẹ bẹ̀rẹ̀ sí ní bú tẹ̀ fi ń ta yín tẹ̀ fi ń sàwẹ́wàá ẹ jẹ́ ká jọ gbọ́ ohun tí Dupe Onitiri tó sọ nípa bàbá torí pé ó burú jáì fún ènìyàn láti tún wò pé ṣérú bàbá yìí ló yẹ kẹ́nìkan ó tún wá máa kàn léèwọ̀n ṣérú bàbá yìí ló yẹ kéèyàn kan tún wá máa ṣépè fún níbi tí ọjọ́ orí abẹ́ níbi tó dé kí ni ìbá àdé tó bẹ́ẹ̀ tó fi di wípé elépèdé ẹ̀yin náà ẹ jẹ́ ká jọ gbọ́. ẹ kí gbogbo wa pátápátá tó wù láti fowó sí òmìnira àkáǹtì àti ìfisẹ́ ọlọ́run á ṣínà ọlọ́run á jẹ́ kí bó ṣe wọ́n dáadáa mi ò bá anybody wí because ó ní iye owó tẹ́ ti ná ó ní wàhálà gbogbo nǹkan tẹ́ ti ṣe tó jẹ́ pé lórí irọ́ ni tó jẹ́ pé irọ́ àti irọ́ wọ́n tún láyà àwọn tó jẹ́ pé àkàn tó ń pè ní ìtìjú ayérayé wọn ni tán bá ní wọ́n pín ìtìjú wọ́n sọnù pátápátá láyé yìí síbi tí ìtìjú wà ìtìjú nǹkan ti bàjẹ́ fún pátápátá kò ní àtúnṣe mọ́ láyé yìí kò dẹ̀ ní àtúnṣe mọ́ lọ́run ẹni tó bá ní pé òun ò ní ìtìjú débi tó wà yìí à ń sọ iye àìmọye orí millions of people ẹ parọ́ fún wọn ẹ tàn wọ́n ẹ tún ṣaàgùn sí wọn láti mú wọn níyè o tún láyà o tún dúró o tún sì ń sọ ọ̀rọ̀ kábíyèsí o mi ò ní nǹkan tí mo fẹ́ sọ sí bàbá dúdú debunker bàbá àwọn ẹranko animal farm tó ti pa gbogbo ẹranko dúdú tán àmọ́ ẹ̀rí oríṣiríṣi ló wà ṣùgbọ́n the greatest ẹ̀rí láyé yìí ẹ̀rí ẹni tó súnmọ́ ẹ̀rí ẹni tó tẹjọ́ ń jẹ tẹjọ́ ń jí ni náà ṣe bẹ́ẹ̀ jọ ń ṣe gbogbo ẹ̀ ni but ẹ̀rí ọkàn ò jẹ́ kí bàbá yẹn gbé kó gbádùn mọ́ ẹ̀rí ọkàn ò jẹ́ ó gbádùn ó ń láti wá sọ òótọ́ nígbà tó jáde ìwọ bàbá tó pé ìtìjú ò sínú ayé ẹ̀ yìí nígbà tó jáde kí ló dé tó wá dìbọ́ǹkì nǹkan tó sọ ó ṣe kó ẹ̀rí ẹ jáde ẹ̀rí tó gbé jáde wọ bàbá yìí ni pé kí wọ́n lọ dìbò ó declare wọn Nàìjíríà torí ibi tó dúró sí nìyẹn láti lẹ̀ pẹ́pẹ́ owó yìí náà ni owó ni nítorí bàbá yìí ó ti rò pé nítorí ọ̀dọ̀ àwọn olóṣèlú tẹ́ ti ń jẹ tẹ́ ti ń mu ẹ wá mú àìmọye orí ẹ ń fìyà jẹ wọn mi ò ráyè wọ bàbá yìí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ o ò dẹ̀ lè díwọ́ o lè dí mi lọ́nà láyé gbà bẹ́ẹ̀ níbi tá a dé yìí Ọlọ́run ti ṣẹ́gun wọ bàbá yìí ojú ti tiẹ̀ gbogbo ọ̀nà tójú fi tiẹ̀ dá lójú ti fi wọ bàbá dúdú di bọ́ǹkà yìí ìwọ bàbá ẹlẹ́ran oko dúdú yìí ojú tiẹ̀ bọ̀ tó ò ní tìjú wọ bàbá yìí o ò mọ̀ kan tó ń jẹ́ ìtìjú láyé àti lọ́run ọmọ Yorùbá tó bá ní òun ò rí òun ò gbọ́ òun ò mọ̀ òótọ́ ọmọ mi ta dúró sí ṣe bí mo sọ fún yín ẹ gbọ́ mi dáadáa ẹ lọ padà wo voice messages mi àti interview tí mo ṣe lọ́dọ̀ sister mi ṣe yẹ kó rí bẹ́ẹ̀ mo sọ fún yín pé wọ́n tún ṣe wọ́n ń pèrò ètò oríṣiríṣi
because wọ́n ń fi ọkàn àwọn olóṣèlú balẹ̀, àwọn yẹn ẹ̀rù ń bà wọ́n pé àbí Yorùbá ti lọ ń fọkàn wọn balẹ̀ pé ẹ má wọrí àwọn ọmọ báwọn ṣe ń ṣe ẹ rí nǹkan kan ṣe mọ́. Bẹ́ẹ̀ ni kò sí nǹkan lè ṣe mọ́ ní abẹ́ ọ̀run yìí. Ọlọ́run ti dìde fúnra rẹ̀ lórí ìrìn àjò yìí. Téèyàn kan bá dán wò pẹ́rẹ́ àparun ni. Bẹ́ẹ̀ ni kò sí wọ́n ní wọ́n pé ń bẹ̀. Mi ò ráyè ìwọ bàbá yìí nǹkan tó bá wọn ẹ kó máa fẹnu ẹ sọ. Àwọn tó bá dẹ̀ ń tẹ̀lé ẹ ọ̀rọ̀ wọn ò ní yàtọ̀ sọ̀rọ̀ Jim Jones. Wọ́n parun pẹ̀lú Jim Jones ni. Gbogbo ẹni tó bá ní òun ò rí ìmọ́lẹ̀ òkùnkùn ló máa parun ní sínú oní òkùnkùn yẹn. Ó máa parun ní ti gbogbo tó ní ló máa parun pẹ̀lú ẹ̀. Kò sí nǹkan tó lè ṣe wọ bàbá yìí o. Ọmọ Yorùbá ti ní òmìnira. Àpáta ayérayé lọ́lọ́run mi, àpáta ni mí. Ẹ̀yin ni wọ bàbá dúdú dìbọ́nkà. Ẹ̀yin ni ẹ̀. Ẹ jọ̀ọ́ àwa ta ní ìgbàgbọ́ tọ́lọ́run ti ṣoore fún wa, ẹ jẹ́ ká focus. A sì máa róríṣiríṣi wọn but mo ti sọ mo tún máa tún sọ gbogbo ẹni tó bá gbé ìgbésẹ̀ tó tako òmìnira ọmọ Yorùbá yìí bẹ́ẹ̀ ni ó ti commit crime against ọmọ Yorùbá ó dẹ̀ máa pay for it. Àbọ̀ abáni kò kí ń ṣọ̀rọ̀ ọ̀sìn, àbọ̀ abáni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá tó ń ṣe àdúrà tí wọ́n ní ká ṣe nípasẹ̀ pé ká gbá ilẹ̀, ká bọ́ bàtà wa, ká dúró sórí ilẹ̀lẹ̀ pẹ̀lú ẹsẹ̀ wa bí ẹsẹ̀ wa lásán láì wọ bàtà láì wọ socks, ká dúró sórí ilẹ̀, ká wá gbá ilẹ̀ lẹ́ẹ̀mẹ́ta pé ìwọ ilẹ̀ gbóhùn Ọlọ́run, ká wá ṣe àdúrà. Mo mọ̀ pé èèyàn púpọ̀ ń ṣe àdúrà yẹn torí iná àdúrà yẹn òun ló ń jó àwọn tó ń sọ̀rọ̀ yìí, òun ló ń jó wọn yìí. Ilẹ̀ ti ń gbóná mọ́ wọn, ilẹ̀ ti ń gbóná mọ́ wọn, ayé ti ń gbóná mọ́ wọn, afẹ́fẹ́ tó ń fẹ́ ti ń gbóná mọ́ wọn, gbogbo nǹkan lò ti ń gbóná mọ́ wọn torí wọ́n dalẹ̀ àìmọye orí. Mi ò mọ bàbá yìí rí náà, kí ló kàn mí àti ẹ̀? Níbo ni ìpàdé kíná àti kíná ti ń sọ láyé? Ìgbéraga kọ́, kì í ṣe ti ìgbéraga, kì í ṣe ti ìgbéraga. Àní mo ní kán gbé ẹ sí scale, kán gbé mi sí scale, ó máa disappear ni, ó máa parun, ó máa parẹ́ pátápátá, ó tiẹ̀ níwèé ni. Ìwọ àti ta ni? Ó tiẹ̀ níyọ lórí scale dépò tó fẹ́ ní weight. Ti ìgbéraga kọ́, mo mọ ẹrí ni. Tèmi nítorí ọ̀rọ̀ Yorùbá yìí ni, ọ̀rọ̀ Yorùbá nation. Ìwà ń gbógun nítorí pé ò fẹ́ kọ́ ọmọ Yorùbá kó lóko ẹrú. Ó mú ọmọ Yorùbá lẹ́rú, ọmọ Yorùbá fẹ́ kó lóko ẹrú, ó tún mú ọmọ Yorùbá lẹ́rú. Wọ́n ní ìgbàgbọ́ nínú ẹ, wọ́n ń fi owó gbogbo àti ogún àti ogbẹ̀, wọ́n fi gbàgbọ́, wọ́n fi ń tẹ̀lé ẹ. Wọ́n ń pe bàbá wọn, bàbá wo ọjọ́ orí ni kíni? Ọjọ́ orí ni kíni? Wọ́n ní ìgbàgbọ́ nínú ẹ, wọ́n ṣe ogbẹ̀, ó dẹ̀ ń wò wọ́n lójú, ó ń wò wọ́n, ó ń bá wọn sọ̀rọ̀, ó dẹ̀ tún tàn wọ́n. Ó ní ìgbàgbọ́ kankan ládàá kó sọ pé èyí tí mo ṣe ètò àfikọ́ lọ́n dáríjì. Ṣé bí nǹkan tó ṣe bàbá kejì yẹn nìyẹn? Tẹ́ẹ̀rí ọkàn ò jẹ́ kó gbádùn. Òṣì wa ń sọ pé kí ni? Mi ò tiẹ̀ ní nǹkan tí mo fẹ́ sọ. Èyí tó pọ̀ jù ń bẹ̀ gan-an, sísítà mi ó ti dáhùn gidi gan. Ọlọ́run ó dáa kéèyàn láwọn fámìlì tó dáa. Mi ò ráyè bàbá yìí láyé ò sínú rédà rárá. Mi ò mọ ẹ rí náà, mi ò dẹ̀ lè mọ ẹ táyé máa fi parẹ́ ìwọ bàbá yìí. Torí ó dalẹ̀ àwọn èèyàn, ó dalẹ̀ ọkùnrin, ó dalẹ̀ obìnrin, ó dalẹ̀ ọmọdé, ó dalẹ̀ àgbàlagbà, ó dalẹ̀ arúgbó. Ogún wọn, owó wọn, ìgbẹ́kẹ̀lé wọn, gbogbo ẹ̀ pátá ó bàjẹ́. Àwọn tó wá ń sìn ẹ́ tí wọ́n sìn Ọlọ́run mọ́, wọ́n wá ń sọ kátikàti. Mi ò ráyè ẹ bàbá yìí. Rárá, ọ̀rọ̀ tá a fẹ́ sọ lẹ́ni ṣe pàtàkì, ibi tá à ń lọ ṣe pàtàkì, nǹkan tá a gbé dání ṣe pàtàkì. Ẹni tí ò gbé nǹkan kan dání, tí ò ní nǹkan kan, a lè farawé rárá láíláí. Torí ọ̀pọ̀lọpọ̀ tó pọ̀ jù nu wọn, adẹ́tẹ̀ ni wọ́n ò lè fún wàrà bọ̀, wọ́n lè dànù, ṣùgbọ́n wọn ò lè dá wàrà eléyìí nù, wọn ò tiẹ̀ lè súnmọ́ ìtòsí ibi tí wàrà eléyìí wà. Torí Ọlọ́run gangan ló ń ṣe ààbò lórí, Ọlọ́run gangan ló ní agbára, ló ní àṣẹ lórí ìrìn àjò eléyìí. Kì í ṣe ti ẹnikẹ́ni, kì í ṣe ẹrù ẹta ni, ẹrù èèyàn kọ́ lélẹ̀. Ọlọ́run rán wa ni, gbàtọ́ Ọlọ́run rán Moses, gbogbo àwọn tó dó lọ́nà wọn ò parun ni. Gbà tí Joshua tún gbé,
gbogbo tó dó lọ́nà ló parun. Ọlọ́run látìlẹ́yìn ti wà. Ọ̀rọ̀ pé bóyá máa mórí àwọn èèyàn pamọ́, máa twin orí wọn, máa twist orí wọn, máa dent orí wọn pẹ̀lú gbogbo ẹranko dúdú tó dáràn. Ẹ jẹ́ ká remain focus. Wọ́n rí i pé Ọlọ́run ti ṣèyanu wípé gbogbo plan àwọn lóríṣiríṣi òun ló ń gbójú síta. Wọ́n tóbi mélòó kan dáadáa, wọ́n pọ̀ díẹ̀, but wọn tó nǹkan kan wájú Ọlọ́run. Tọ́lọ́ náà ní pé ńgbà tóun ti wà pẹ̀lú wa, majority ni wá, bó tilẹ̀ òun kan pọ̀ tó wọn tó nǹkan kan. Ẹ̀yin lásán ni wọ́n, àpáta làwa. Ẹ jẹ́ ká remain focus. Ẹ jẹ́ ká continue àdúrà iyẹ̀pẹ̀ yìí dáadáa. Ẹ rí i pé ó ti ń ṣiṣẹ́ gan. Èyí tá à ń ṣe tẹ́lẹ̀ ń ṣiṣẹ́ dáadáa, òun náà ni gbogbo tó ń ṣe ní kọ̀rọ̀, gbogbo àbòsí wọn fi jáde. Òun ló fi jáde. Ariwo wọn ti àwọn kan mọ́lé, wọn dá àwọn kan lóhùn, wọn sentence àwọn kan. Ẹ jọ̀ọ́, kí ni titun? Bàbá dìbọnkà, kí ni titun? O ò rí titun sọ. Wọ́n bàbá yìí ò rí titun sọ. Gbogbo ibi tán ti ń ja ìjà òmìnira, ìyẹn ń ṣe tuntun. Kò táì pé òwò dúró lórí òtítọ́, ṣe bó yẹ kó wà látìmọ́lé, wọ fúnra rẹ̀ ó yẹ kó wà látìmọ́lé ni. Ó wá sá kúrò nílùú. Wọ́n rò pé bóyá nítorí ọ̀rọ̀ ọmọ Yorùbá ló ṣe sá kúrò, ó lọ sínú Kútọnu, òun lọ́wọ́ wọn, òun gbádùn bẹ́ẹ̀. O tiẹ̀ wo tàwọn tíyà ń jẹ. Ìwọ náà tún mú ọmọ Yorùbá lẹ́rú. Ó wá rò pọ́n ní kó lóko ẹrú láyé, gbàgbé ẹ̀. Ó dẹ̀ ní tìjú. Ó dẹ̀ ń hùwà ẹ̀dá ìwà ìkà sáwọn ọmọ èèyàn, ó dẹ̀ tún kíá. Wọ́n dẹ̀ tún sọ fún ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ pé kí ló kún ẹ̀. Ṣẹ̀bọ́n ń béèrè owó lọ́wọ́ owó tán dá fún ẹ, oníbàbá ńlá ẹnikẹ́ni ò lè wà káùntì ẹ̀. Ẹ kí gbogbo wa. Ṣé ẹ ti rí báyìí? Àwọn ọ̀rọ̀ tí arábìnrin yìí, àwọn ọ̀rọ̀ tó sọ yìí, àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó yẹ kó kani láyà. Ó yẹ kó ṣẹ̀rù bàyàn tó bá jẹ́ ọmọ tí wọ́n kọ́ nílé, ọmọ tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́, tó gbẹ̀kọ́, ọmọ tó rántí pé òun náà ní bàbá, òun sì fẹ́ kí bàbá òun náà ó dàgbà, kí àwọn èèyàn kí wọ́n má fi ìka àbùkù kan bàbá òun, nítorí pé Yorùbá wọn ní ẹni tó bá nírú ẹni òun náà ní mọ iyì ẹni. Ó ṣeéṣe kí Dúpẹ́ Onítìrí kó má nírú bàbá Akintoye ní bàbá, tàbí kí bàbá tiẹ̀ gan kó má ní ọjọ́ orí bàbá Akintoye ní bàbá, tàbí kí bàbá tiẹ̀ gan kó má wà nírú ipò tí bàbá Akintoye wà, tàbí kí bàbá ti Dúpẹ́ Onítìrí gan kó má ka ìwé tó bàbá, tàbí kí wọ́n wà popular tó bàbá. A jẹ́ wípé irú èèyàn bẹ́ẹ̀ ni ìfìbàbò ní bàbá tàyín, bẹ́ẹ̀ sì ni tó yẹ kó rí bẹ́ẹ̀ náà pẹ̀lú, nítorí pé tẹ́ ẹ bá wò dáadáa, àti ẹ ṣe program yín tó jẹ́ program tí ẹ pé àwọn èèyàn sínú jàǹgbara yìí lọ́nà tí wọn ó gbàgbà yín gbọ́. Kò dìgbà tẹ́ ẹ bá tó rú bàbá bá jẹ́ Akintoye káwọn èèyàn ó tó gbà yín gbọ́. Táwa ló wá ń parọ́ nínú àwọn méjèèjì ń sìn yìí, ó mà ṣe o. Ẹni tó ń parọ́ fún yàn, ó tún pe ẹni tó ń sòótọ́, ó tún pè lónírọ́. Ta ló ń parọ́ báyìí? Ìwọ gan ni ká pè lónírọ́, torí pé tá bá yọ àwọn ìpele tó ti kà sẹ́yìn, ká mú ilé ìtẹ̀ ṣẹ̀ṣẹ̀ tó mú dání yìí, tá bá ní ká mú dání. Ẹni ẹ fẹ́ ṣe interim, ó dà bẹ́ẹ̀. Níbo ni ilé interim yín, níbo ni wọ́n ti bẹ̀rẹ̀? Ṣé gọ́fúnà tó wà ní Èkó ẹni kó kúrò? Gọ́fúnà tó wà lọ́ṣun ẹni kó kúrò? Gọ́fúnà tó wà lóǹdó ẹni kí wọ́n kúrò lórí àga? Gọ́fúnà tó wà lọ́yọ̀ọ́ ẹni kí wọ́n kúrò lórí àga? Ẹ wàá bọ́ bẹ́ẹ̀, interim yín ẹ sì yàn bẹ́ẹ̀, torí pé ẹ̀yin kan òun lẹ dá ní gbogbo 60 million àwọn tó kù. Ẹ̀yin kan òun ni ẹ dá gbé Nàìjíríà, ẹ dá gbé Yorùbá nation dání. Ẹ̀yin kan òun náà ni ẹ ní priority láti ṣe Yorùbá nation. Why are you deceiving people? Kí ló dé tí àwọn tí wọ́n ń tanra wọn yìí náà tẹ̀sí mọ̀ pé ń tanra yín? Ẹ tún sọ ẹni ẹ fẹ́ rán aṣọ fún àwọn military, ó mà ṣe o. Ní orílẹ̀-èdè tá a ti gbà, orílẹ̀-èdè tí wọn ò tí ì fún wa, orílẹ̀-èdè tá a ti ní, eléyìí gan fi hàn wípé tí kì í bá ṣe pé ìjọba ló bá ń lo ìwà arábìnrin lóòótọ́ ni, mi rò pé ó yẹ kí irú àwọn ọ̀rọ̀ báyìí ó yẹ kó máa jáde lẹ́nu, torí pé tá a bá gbàgbé gbogbo wa pátápátá, a rántí pé nígbà tí wọ́n kírètì rédíò ìjàgbara, níṣe ni Yorùbá ni, níṣe ni àwọn Nàìjíríà, níṣe ni wọ́n fárígá o. Kódà níṣe ni wọ́n gbé press release jáde lójú ẹsẹ̀ pé ìjàngbara, rédíò ìjàngbara yìí
tí àwọn Yorùbá nation fẹ́ dá sílẹ̀ yìí láti máa polongo jíjáde kúrò nínú Nàìjíríà fún Yorùbá nation yìí ó lòdì sí òfin. Níṣe ní orílẹ̀-èdè Nàìjíríà níṣe ni wọ́n jáde ní kíákíá tí wọ́n sì fi òǹtẹ̀ jáde. Mo wá ohun tí ọ̀hún mi rí ni bóyá tí ń bá rí màá tún play ẹ̀. Wọ́n gbé jáde ní kíákíá ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tí Dupe Onitiri ti ń sọ yìí ẹ ò lè rí kí ìjọba kó jáde, ẹ ò sì lè rí kí wọ́n never sọ nínú news láìláì tàbí kí paper tàbí kó gbé. Ó wá sọ wípé kí ìwọ àti bàbá Banji Akintoye oníkẹ́ jáde kẹ́ wá wo ẹni tó kójú òṣùwọ̀n. Ó rí wípé eléyìí tí ó sọ yìí bí ẹni tó mọ̀ kọjá ìyè ara ẹni, bí ẹni tó mọ̀ wò pé jẹ́ kémi náà jẹ́ kí n gbéra mi gẹ̀ẹ́sì áyán, jẹ́ kí n pọ́nra mi lé, jẹ́ kí n wò bóyá tí n bá ṣe àpọ́nlé ara mi bóyá àwọn èèyàn yóò lè rí mi, torí pé àpọ́nlé ara ni màá pè é, nítorí pé tí wọ́n bá gbé ìwọ àti bàbá Banji Akintoye ní gbagba, tí wọ́n bá gbé yín sórí scale pẹ̀lú èjì àtọ́jú orí bàbá yìí, níbi tí bàbá yìí bá ti ń sọ̀rọ̀, mi ò rò pé Dupe Onitiri, mi ò rò pé o lè dúró ń bẹ̀ o, torí pé ẹni tí a bá pè ní olù tó mọ ohun tó ń ṣẹlẹ̀, ìyẹn tí a mọ̀ sí historian, tí wọ́n tún gba oyè, tí wọ́n tún kẹ́kọ̀ọ́, tí wọ́n tún kọ́ àwọn èèyàn l'Amẹ́ríkà, ní London, káàkiri àgbáyé. Níbo iléèwé mélòó ni ìwọ ti kọ́ ẹ̀kọ́? Iléèwé mélòó ló ti kàwé? Kí ni qualification ẹ? Ṣé àwọn ọ̀rọ̀ rádaràda, ọ̀rọ̀ tí ò nítumọ̀ tó ń sọ yìí òun ló fi rò wípé tí wọ́n bá gbé wa ti bàbá yìí sórí scale o lè na bàbá yìí? Ó dà, kò sí wàhálà. Èmi wá pè ọ́ lọ́jọ́ o, torí pé Awíkókó lèmi tí sọ̀rọ̀ lójọ́ rọ̀. Mo wá pè ọ́ lẹ́jọ́ wípé níbo ni ká fi pàdé sí? Ẹ jẹ́ ká ṣe debate, kódà tó bá jẹ́ pé lọ́dọ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀ láti fẹ́ ṣe, tàbí ọ̀dọ̀ àwọn kan nínú àwọn mídíà yín ẹ pé debate. Kò ní bàbá gan yọjú, àwọn tí ò tó bàbá tó jọ bàbá, àwọn ni irú èmi gan ni ń yọjú, tó yẹ pé mo sì ní máa wọ pé ó lè debate èmi gan dípò pé bàbá Banji Akintoye. Kò yẹ ká mú ọ̀tá nínú tá à ń ṣe yìí, kò yẹ ká mú ọ̀tá rárá. Ṣé bí Yorùbá nation ló ní ó fẹ́ gbà fún wa, ó sì dé ó fẹ́ gba Yorùbá nation, ó gbé 5 million petition wá. Bàbá yìí béèrè pé níbo ni 5 million wọlé sí, òun náà ló di wàhálà, ló dogun, ló dọdẹ yìí, lórí pé bàbá onídúró dìbọnkà. Bàbá tí wọ́n sọ bẹ́ẹ̀, tí wọ́n pe bàbá sórí nǹkan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ wa ni wípé ó yẹ ká rò wípé bí ọ̀tá ẹni bí ó bá ń tú àṣírí ẹni, bí ọ̀rẹ́ ẹni náà bó bá ń tú àṣírí ẹni, kankan náà ló ti wà ń bẹ̀. Ẹ jẹ́ kí n sọ pé ọ̀rọ̀ tó ń jà rìnrìn nígbà tó jáde tí Professor Adeniran tí wọ́n sọ nípa bàbá, sórí Yorùbá wọ́n ní Ọlọ́run mú òṣìkà, ilẹ̀ ó ti ohun dáadáa yóò ti bàjẹ́, Ọlọ́run yóò sì mú òpùrọ́ náà, ohun dáadáa náà yóò ti bàjẹ́. Sórí ẹni tó ń parọ́ náà àwọn méjèèjì, tàbí ẹni tó mọ̀ wípé kíní yìí ká gbé pé irọ́ pípa ká gbé kúrò ńbẹ̀. Ẹ jẹ́ ká gbé sórí pé ohun tí ọ̀rọ̀ tí Professor Adeniran sọ yìí òótọ́ ni bó ṣe rí ni. Ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ pé bó ṣe rí ni. Ṣùgbọ́n ṣé tí bàbá ṣe yìí, ṣé wọ́n ṣe fún ara wọn ni àbí wọ́n ṣe fún ìran Yorùbá nation? Torí pé tó bá jẹ́ pé fún ara wọn ni wọ́n ṣe fún ni, Professor Adeniran yóò ti takò wọ́n tipẹ́tipẹ́. Wọ́n ṣe fún ìran Yorùbá, ká ní wọ́n ṣe ni o, torí èmi ò ní gbàgbọ́. Wọ́n ká ní wọ́n ṣe, àwọn náà wà bẹ́ẹ̀ nígbà tí wọ́n ṣe, ẹ sì jọ fọwọ́ sí ni, torí pé ẹ̀yin náà mà, torí tẹ́ ẹ̀ bá mà tàbí kí wọ́n sọ fún yín nígbà ọ̀hún, ẹ̀yin náà ò ní sọmọ́rọ̀, ń tẹ́yin náà mà ni. Káì Yorùbá wọ́n ní ìjà ló dé lórí dòwe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni mo mọ̀ tán máa ń wúrú wà bẹ́ẹ̀, ibi pé tí wọ́n bá fi ọ̀rọ̀ tán bá jọ sọ̀rọ̀ àṣírí sí ọwọ́ ara wọn níjọ́ tí ìjà bá pa wọ́n pọ̀, òun ni wọ́n máa fi sọ̀rọ̀ sí ara wọn. Níjọ́ tí aburú tàbí kankan tó bá ti pa wọ́n pọ̀, àwọn tí wọ́n ti jọ ṣe, tí wọ́n ti fi síra wọn lọ́wọ́ yìí, òun náà ni wọ́n máa tú jáde gẹ́gẹ́ bí àṣì ara wọn. Mo lè pé bẹ́ẹ̀, ṣùgbọ́n mi ò rò pé bàbá, torí pé bàbá ìtẹ̀mí mọ̀ yìí kì í ṣe ẹni tó lè mú orí ọmọ Yorùbá má bẹ́. At what age ni bàbá fẹ́ wá máa ṣògùn pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ò mú fẹ́ mú orí yín má bẹ́? At what age? Onitiri, at what age? Ní tí wọ́n Onitiri ń ṣe tó ń yí ọ̀, ohun tó ń yí ọ̀. Arrogant obìnrin ni ẹ, obìnrin tó bá ti ní ìwà gbéraga tí ò lè submissive fọ́kọ. Irú ẹ̀ ní ẹ̀, obìnrin tí ò bá ti lè tẹríba, tí obìnrin tó bá ti jẹ́ àṣà obìnrin tó bá ti jẹ́ pé àwọn òbí tó bí gan ò jọ lójú, torí obìnrin jẹ́ pé àwọn òbí tó bí gan wọn ò wúlò fún, irú ẹ̀ nírú ẹ̀yin báyìí àṣà ni ọ́. Ọmọ aláta, àwọn ọmọ aláta gan tí wọ́n wúlò sìn,
wọn ò sọ̀rọ̀ bí wọn ò sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí mà. Àwọn tó onílọ́kàn tó fẹ́ ṣe fún àwọn ọmọ Yorùbá ìwọ́n sọ̀rọ̀ pé ọdún kẹta rèé tá a ti wà ń bẹ̀ adúpẹ́ dọ̀dọ̀ lọ́hùn láàrin ọdún kẹta ọ̀hún òun náà ni wọ́n ti bá wa ń bẹ̀ mọ́ wulẹ̀ ká torí tó bá ti ń ka ọdún kẹta a jẹ́ pé o ti ń ka ọdún kan àtòṣù mẹ́fà tí wọ́n náà ti lò pẹ̀lú wa ń bẹ̀ because we are at a rate of 1.5 years ló dé nígbà tó dé ní March 2022 you came in 2022 now we are 2023 kí wá ní wọ́n gan ti gbèsè kí ni effectiveness tí wọ́n gan ti gbé nínú Yorùbá nation tó yẹ pé ó ti ní impact nínú fún government láti lè sọ pé no Yorùbá nation is real kí ni just kí first impact yẹ pé kí ìgbésẹ̀ kan tá a gbé yìí o ó wá mi Nàìjíríà tìtìtìtì kí ni the first bàbá Bánjí Akíntóyè ti ṣe wọ́n ti ṣe àkọ́kọ́ nínú ẹ̀ ni wípé wọ́n gbé ìjọba lọ sílé ẹjọ́ pé election ò ní wáyé ní Ọ̀ṣun àti Èkìtì àmọ́ ilé ẹjọ́ dá wọn lẹ́bi pé wọn ò ní àṣẹ lórí ẹ̀ election dẹ̀ padà wáyé ni pé wọ́n ti take step láti pe ìjọba lẹ́jọ́ wọ́n ti take kí ni o wọ́n ti gbé step láti pe ìjọba lẹ́jọ́ step wo lẹ́yìn ti gbé ìwọ gan ni kí n sọ wípé ẹ ń múrí àwọn èèyàn má bẹ́ẹ̀ ó ń lo tá a mọ̀ sí ìgbàgbé fún àwọn ènìyàn ó ń kó wọn lọ́pọlọ ó ń da ọpọlọ wọn rú because ó gbé wọn sórí ròyìnròyìn ọkàn torí pé tí ò lè ṣẹlẹ̀ lásìkò yìí ohun tó mú wá fún wọn. ká má sọ nípa gbogbo eléyìí tó o ti sọ sẹ́yìn ká wá sọ nípa present tó wà nílẹ̀ ìsìn yìí èkíní oní ẹ̀fẹ́ rán sọ fún àwọn military níbo làwọn ọmọ ogun yín wà wẹ́n bóyá rẹ̀ ti dá àwọn ọmọ ogun tẹ́ ń lò síbì kan Ọlọ́run yóò fún yín ṣe torí pé èmi ò ní tako ìgbésẹ̀ tí wọ́n arábìnrin bá ń gbé torí pé ká bá lè bọ́nú wàhálà tá a wà yìí onígbogbo wa ṣe kóra wa jọ ká bá wa lè bọ́ nínú wàhálà yìí la ṣe ni pé gbogbo tá a bá ní tó jẹ́ ní tá a ní tó jẹ́ ohun ìjà ẹ jẹ́ ká dojú ẹ̀kọ́ àwọn Fúlàní tó ní pé Yorùbá nation ò ní ṣe é ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ara wa la tún wá ń dojú kíní yìí kọ́ ara wa la tún wá ń dojú àwọn nǹkan wọ̀nyí la tún ń dojú ẹ̀kọ́ kí ni tá a sì fẹ́ gbà ń bẹ̀ ní tí wọ́n bá mọ̀ pé tó ń ṣe yìí tí ì ṣe pé bóyá pé wọ́n ní owó tán fẹ́ fún ọ tí ò sẹ́ni tó fẹ́ bùn ọ́ lówó tí ò sẹ́ni tó fẹ́ fún ọ tí ó mọ̀ọ́mọ̀ ń ṣe nǹkan yìí nítorí kí ìran Yorùbá kí wọ́n lè bọ́ lóko ẹrú ni nítorí kí ìran Yorùbá kí wọ́n lè bọ́ nínú wàhálà yìí ni èwo làbùrọ̀ bí bàbá oníbàbá ṣépè èwo làbùrọ̀ máa bí bàbá oníbàbá ṣépè èwo làbùrọ̀ máa tẹnumọ́ ọ̀rọ̀ bàbá yìí ní gbogbo ìgbà ó gba owó ó di sí àwọn Yorùbá ó dalẹ̀ níbo ni bàbá yìí ti dalẹ̀ ọmọ Yorùbá Dupe Onitiri wọ ni kò mú wá ẹni tá a bá pè lọ́dàlẹ̀ ẹni tí a ò bá pè ní ọ̀dàlẹ̀ tó tún pèyàn lọ́dàlẹ̀ bàbá yìí ló mú ọdẹ ìlú yìí bàbá yìí ló mú ẹdẹ ìlú Yorùbá ní ṣàtàwà ìyá wọn ló mú ẹ wá ìwọ sákàbàkàbà lọ bọ́ Ọmọlúkà ni bí Ọmọlúkà gbà mí jẹ́ kí n mọ bàbá Bánjí Akíntóyè lọ́wọ́ níta ló fẹ́ mọ̀ bàbá yìí mi ò mọ̀ ẹ́ rí náà mi ò kàn tí ẹ lé mẹ́ ta ló fẹ́ mẹ́ you are eager to know this man Dupe Onitiri you are eager you are excited to know Professor Bánjí Akíntóyè how many professors in your family how many professors but you are eager to mingle to talk with this man. Then you did it and then this man brought you to us. Ẹ̀yin media ẹ gba arábìnrin láàyè ẹ jẹ́ kó náà kó ní sales. Ọ̀gẹ̀dẹ̀ bàbá yìí wá wo kòkó yàtọ̀ ó wo kòkó yè tán ó wá digi burúkú fún wọn Onítìrí. Òun ló wá fi ń tayín lórí social media ó wá sọ àbádé two pick ó wá fi ń tayín bàbá dúdú di bọ́ǹkà bàbá dúdú di bọ́ǹkà àbá. Ó bá sì ronú àtúbọ̀tán ìwọ gan fún alára ẹ̀. Àwọn kẹsẹ̀tì àwọn nǹkan tẹ́ ń ṣe kalẹ̀ yìí ò ní parẹ́ gbogbo àwọn program tẹ́nì kọ̀ọ̀kan wá ń ṣe yìí gbogbo program yìí ò ní parẹ́ yóò padà wá máa tẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa nígbà tá a bá ṣe kó dáa kí ló dé tí ìwọ ò lè jókòó sáyé ẹ pé bàbá yìí mi ò kúkú bá ń ṣe mọ́ kó wá focus lórí àwọn program tó lóní tó lè ṣọmọ Yorùbá láǹfààní ká sì rí i pé your program is very effective and it have an impact in the present government but you didn't do that ohun tó kàn ṣe ni pé you keep on blackmailing this man you keep on causing this man without a vital evidence to prove that what you are saying it is true that this man did it. Rẹ́rìí ẹ sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí bàbá yìí ayé sì kò tọ́ o àmọ́ ọ̀run táwọn yìí ọ̀run ò fèké ayé a máa kọ òótọ́
ayé ò kì í fẹ́ gbọ́ òtítọ́, ayé a máa kan tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀, ṣùgbọ́n ọ̀run tó ní kálukú owó padà wá jábọ̀ fún òmọ èké, ayé láti ti yanjú ẹ̀. Àwọn nǹkan wọ̀nyí, àwọn nǹkan tó yẹ kí ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé Dúpẹ́ ẹ bá sọ̀rọ̀, ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé arábìnrin yìí bí ẹni tẹ̀ máa jẹ́ pé ẹ kàn ń kóra yín sínú wàhálà àti ìyọnu ni. Ọlọ́run yóò sì là yín lójú, Ọlọ́run yóò sin yín níyè, nítorí wípé a kì í jìjàgbara jẹ ọ̀tá. Àwọn ẹ́nájì tó yẹ kí Dúpẹ́ Onítìrí àti ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé tó yẹ kẹ́ ẹ lò láti fight àwọn Fúlàní, ara wa la tó wá fi ń bá jà. That is called war law in this ìjàgbara. Kí ló dé, kí ló lè tó bẹ́ẹ̀ tó? In a professional aspect or in a professional career, we need to sit down and check what are the root cause of this problem. I've said it several times. Root cause ọ̀rọ̀ yìí òun náà ni 5 million petition. Ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ òun gangan ni 5 million petition. Nígbà tí 5 million yìí pé ẹ̀yin èèyàn tẹ́ ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí ṣe bí léèrè wípé ṣe bí ìwọ ìyá yìí àdéhùn tó bá gbogbo ọmọ Yorùbá ṣe, àdéhùn tó bá ọmọ kóòtù òjúre ṣe, àdéhùn tó bá gbogbo ọmọ Yorùbá nìkan ni pé tó a bá ti gba 5 million àti kúrò ní Nàìjíríà. Arábìnrin yìí ò mọ̀ pé òun gan ti dalẹ̀ o. Káì, Dúpẹ́ Onítìrí gan ò mọ̀ pé ìwọ gan ti dalẹ̀. Ó ti dalẹ̀ ọmọ Yorùbá, ó ti dalẹ̀ bàbá Bánjí Akíntóyè, ó ti dalẹ̀ Sunday Igboho. Yorùbá sì ní ọ̀dàlẹ̀ balẹ̀ kú, ẹni tó bá dalẹ̀ a máa balẹ̀ lọ. Ìwọ gan ti dalẹ̀ ò fura ni. Ó ti dalẹ̀ torí pé ìwọ gangan ló kọ́kọ́ dalẹ̀ àwọn bàbá yìí. Ìwọ ló kọ́kọ́ fi dúdú ó fi pe funfun fún wọn. Ó fi dúdú ó fi pe funfun àwọn bàbá yìí, wọ́n sì gbà ọ́ gbọ́. Wọ́n gbà pé ní tó ń ṣe yìí lóòótọ́ ni. Bàbá yìí sọ pé ẹ jẹ́ ká 5 million yìí mo bẹ̀ yín ẹgbẹ́sọ̀ ọ̀pẹ sáì ó pé ẹran arábìnrin lọ́wọ́. Bàbá yìí ló wá dẹni tí ìwọ Dúpẹ́ Onítìrí tó fi ń ta yín. Ẹ bá ṣe sùúrù, ẹ bá kàn tí ẹ ronú àtúbọ̀tán, ẹ bá ronú pé Elédùmarè ọba tó ṣẹ̀dá gbogbo wa yìí, ọba tó ń wò wá ni, ọba tó sì ń kọ iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wálẹ̀ bá a ṣe ń ṣe ni, yóò sì padà wá bi wá léèrè. Kì bá da ká sì mẹ̀dọ̀, kì bá da ká ronú wò wípé kí nǹkan tá à ń ṣe yìí ṣé n tí mo ń ṣe yìí wọ́n gan fún alára ẹ̀ gan mọ̀ nínú ọkàn ẹ̀, láì tí ì ṣe pé apẹ́nìkẹ́ni sọ fún wọn. Ó mọ̀ pé n tó ń ṣe yìí n tó lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run ọba ni, ohun tó lòdì pátápátá. Wọ́n gán sọ pé àìdá, torí pé ẹni tó bá ń ṣàìdá mọ̀ pé òun ń ṣe àìdá. Wọ́n gán mọ̀ pé òun ń ṣe àìdá láti rí pé bàbá yìí òun náà ní tẹ́ wá sọ di gbà táyín. Ẹ sọ di gbà táyín, ẹ bẹ̀rẹ̀ sí fi táyín. Tí ó yẹ kó níbẹ̀ náà sọ̀rọ̀, ó ní tó bá kú ọjọ́ kan kí bàbá yìí kó jáde kó láyé, ó ní wọn ó sọ̀kò pa láì mọ̀ wípé òun gangan iṣó òun lára ẹ̀. Bàbá tó bí gangan ló bóun gangan sùn, tóun ó sì lè jáde kó wá dìbọ́ǹkì ẹ̀ pé irọ́ ló ń tọ̀ ń pa. Bàbá tó bí inú gan ló bóun gan sùn. Àwọn nǹkan wọ̀nyí kò yẹ kó máa jáde, kò yẹ nínú ìjàngbara yìí. Ó yẹ ká remain focus, ká focus sí ìjàngbara yìí, ká dẹ̀ ṣe àṣeyẹ àti àṣeyege lórí ẹ̀ ní. Ó yẹ kí ìjàngbara yìí ó yẹ kó jẹ́ ohun tó jẹ́ wípé àwọn èèyàn kan wà ta tí wọ́n jẹ́ pé n ta gbé dání yìí ó wù wọ́n, ṣùgbọ́n látàrí tó ń ṣẹlẹ̀ nínú ilé gangan ò jẹ́ kí wọ́n lè darapọ̀. Kò jẹ́ kí wọ́n lè darapọ̀ mọ́ ọ̀rọ̀ Yorùbá nation yìí, because nígbà tí ẹ bá ní ẹ fẹ́ gba ìran tẹ̀yìn gan tẹ́ ẹ fẹ́ dúró tẹ́ ẹ fẹ́ gba ìran gan ti bẹ̀rẹ̀ sí ní bára yín jà. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tẹ́ ẹ yapa yìí, tẹ́ ẹ yapa ẹ̀sìn yìí, tẹ́ ẹ yapa àdéhùn yìí, ẹ mọ bí tẹ́ ẹ ń lọ. Ẹ mọ̀ wípé ní tẹ́ ń ṣe gẹ́gẹ́ tí ìjọba ran yín kẹ́ wá ṣe ni. Ìjọba ló ran yín kẹ́ wá ṣe, kì í ṣe dídòmú yín, ẹ kàn wá ṣe láti lè rí dàbàrú kíní yìí ni. Kí ló tí wo Dúpẹ́ Onítìrí òṣèṣe pé tó bá jẹ́ pé èmi Dúpẹ́ Onítìrí o, wíwá tí mo wá ni pé mo fẹ́ da Yorùbá nation rú, kó rí báyìí fún mi. Ó lè ṣépè irú ẹ, Ọlọ́run ló rán mi. Ẹ ti dalẹ̀ ọmọ ìwọ gẹ́gẹ́ ò ṣe gbére ẹ ṣépè wípé n tó ń ṣe tó yẹ pé n tó ń ṣe yìí lóòótọ́ àti lódodo ni fún ìran ọmọ Yorùbá. Ó ṣe búra ẹ̀. Kódà tó o bá lè fi Ògún àti Ṣàngó búra pẹ̀lú Báíbù tó gbé dání pé gbogbo ègún tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó mọ jẹ́ tiẹ̀ tó yẹ pé gbogbo tí mo ń sọ yìí rọ́bà ni. Pé gbogbo tí mo sọ yìí pé tá a bá ti ní 5 million petition àti gba òmìnira, ó sọ pé tá a bá ti ṣe declaration, tá a bá ti ṣe reclaim ní gbogbo ẹ̀ bó ṣe kọ́ pé gbogbo tí mo kàkalẹ̀ yìí tí mo ní ká ṣe yìí tó yẹ pé lóòótọ́ Ọlọ́run ò ní kí n sọ bẹ́ẹ̀ kó rí báyìí fún ọ. Gbogbo ò lè búra ẹ̀, wọn àti bí ọ̀dà ó lè búra ẹ̀.
ẹ jẹ́ ká ṣe mẹ̀dọ̀ nínú pé a fẹ́ gba ìjàngbara kì í ṣe àwọn tó yẹ ká bájà àwọn tó yẹ ká dojú wàhálà àti ogun yìí kọ òun làwọn ìjọba gangan tá a fẹ́ kó jáde nínú ẹ̀ ráwọn Biafra ni wọn ò gbógun tira wọn. That is why tí wọ́n ṣe ní lọ síwájú. Kí ló dé nínú Yorùbá ẹni tó fẹ́ ṣèràn Yorùbá lóore ẹni tó fẹ́ ran ìran Yorùbá lọ́wọ́ Sunday Igboho á tún gbógun tòun náà ẹ tún gbógun tí ẹ̀yin kan sì kóra yín jọ ẹ̀yin ọ̀hún ò wá ronú wò wípé ẹ̀yin ti yapa ibi táwọn èèyàn kan lọ ẹ ronú wò débẹ̀ iye yín àtọpọlọ yín ò sì sọ débẹ̀ wípé ibi tẹ́ wà yóò kó ìparun ni torí pé àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ àwọn tẹ́ mú wá àwọn tó kàn ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sérèfé lásán ni nínú ìjàngbara sèré a kì í fi rọ́ bẹ̀rẹ̀ nínú ìjàngbara a kì í parọ́ fún àwọn ènìyàn a kàn tí ẹ̀ gbọ́ wọn ní kẹ́ bọ́ bàtà kẹ́ ṣe gbogbo àwọn nǹkan tó dáa rèé torí pé ìran Yorùbá ni wá Ọlọ́run sì dá wa ní ìran Yorùbá a ní ọ̀nà tá a gbà pé Elédùmarè tí sì jẹ́ tí sì dá wa lò àwọn ọ̀nà tó dá lẹ́tọ̀ yìí náà àwọn ọ̀nà tó dá lẹ́tọ̀ yìí kí àwọn èèyàn bọ́ bàtà sílẹ̀ kí wọ́n ṣàdúrà àwọn ọ̀nà tó dá lẹ́tọ̀ yìí kódà ẹni tí ò sára yín ẹni tí ò jọ yín gan lè ṣe é torí àwọn ọ̀nà tó dá ni àwọn ọ̀nà tó sì yẹ kẹ́ ẹ tọ̀ òun náà nìyí ṣùgbọ́n kẹ́ ẹ wá ti torí wípé a fẹ́ gba Yorùbá nation a wá di ọ̀tá ara wa kódà ohun tó burú jáì ni. wàyí o ọmọ borí owó foundation ló ní ènìyàn 30 ló ti máa jàǹfààní ìrónilágbára ètò kọ́sẹ̀ tọ́lọ̀ lọ́fẹ̀ẹ́ àti bá a ṣe fi stone dára tó wù wá sára aṣọ tí wọ́n sì mọ dògbóǹtarìgì akọ́ṣẹ́mọṣẹ́ tẹ́lọ̀ lọ́fẹ̀ẹ́ àti stone embellishment ìyún nílùú Èkó láàrin oṣù 6 gbáko bẹ̀rẹ̀ láti oṣù 4 títí di oṣù 10 ọdún yìí lólú iléeṣẹ́ damsel fabric outfit pẹ̀lú Todeken ventures 511 road custom block 6 Gowan estate Ẹgbẹ́dá Lagos fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí tẹ́yin pàápàá bá fẹ́ jàǹfààní nínú ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ yìí ẹ lè pè tàbí ká WhatsApp ọmọ borí owó foundation gan lórí +447 785 617 806 tàbí ká kàn sí damsel fabric outfit lórí +234 812 888 1804 tàbí ká pè Todeken ventures lórí +234 803 324 6772 bákan náà ni ẹ ti lè kàn sí wa látòrí ímeèlì wa info@omoboriowofoundation@gmail.com ẹ má gbàgbé wípé kò sí owó kankan tẹ́ ó san ju 5,000 naira ìyún owó fọ́ọ̀mù lọ lẹ́yìn tá a fowó kún nílé iṣẹ́ wa láti fi ra àwọn ọ̀kan òjọ̀kan èròjà ohun tí ẹ nílò tẹ́ ẹ bá ń kọ́ṣẹ́ lọ́wọ́ ọ̀fẹ́ ni iṣẹ́ kíkọ́ lọ́mọ borí owó foundation ohun tó jẹ wá lógún ni ká ṣe ìrànlọ́wọ́ ìrọ̀rùn fún yín láti dáńtẹ́ ẹ fẹ́ dà láyé. bẹ́ẹ̀ sì ni gbàgede ìmọ̀ jáde òun náà ṣàlàyé àwọn tó yẹ kó sọ pé a pèèyàn ṣàkíyèsí ni gbígbógun tí bàbá bá jẹ́ Akíntóyè òun kọ́ ni yóò jẹ́ kí Onítìrí ó gba Yorùbá nation fún wa bí kì í ṣe wípé yóò túbọ̀ máa dákún wàhálà eléyìí tá a tún máa face nínú Yorùbá nation ni yóò túbọ̀ máa dákún ọ̀tá èyí tá a máa ní sí nínú Yorùbá nation ní gbàgede ìmọ̀ ṣàlàyé ẹ̀yin gan ti sọ pé bàbá bá jẹ́ Akíntóyè ń gbowó ẹ̀yin gan ti ń gbowó ẹ̀ ń gbowó ohun tí ò lè wá sí ìmúṣẹ ẹ̀ ń gba owó ohun tí ò lè ṣẹlẹ̀ ẹ̀ ń gba owó ohun tí ò lè ṣẹlẹ̀ láíláí wípé ẹ fẹ́ dá military sílẹ̀ ẹ fẹ́ ní rẹ̀jíìmù tí yín níbo lẹ ti fẹ́ bẹ̀rẹ̀ níbo ni wọ́n ti fẹ́ dúró àwọn tí wọ́n jẹ́ gọ́fúnà ní ó yẹ kí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn tẹ̀yàn ní gọ́fúnà tí wọ́n bẹ lókè yẹ kí wọ́n ti padà sílé báyìí kí wọ́n lọ ká ti máa rí kí wọ́n ti máa pàṣẹ ìwọ Onítìrí gan ìwọ kan tí ẹ pàṣẹ wò pé stay at home ní Yorùbá nation káwọ bóyá àwọn èèyàn ò dán lóhùn the same thing applicable to Babájídé Akíntóyè torí pé Ayekooto lèmi á sòótọ́ the same thing applicable to everybody tí wọ́n jẹ́ bára lè pàṣẹ pé sit at home káwọn èèyàn dẹ̀ dúró because n tó yẹ ká ṣe tá a mọ̀ sí grassroots awareness àti ìṣe àwọn tí wọ́n gbọ́ wa tí wọ́n mọ̀ pa fẹ́ lọ gan ò tí ì pọ̀ àwọn rally tá à ń ṣe yìí olùlọ́pọ̀lọpọ̀ fi mọ̀ ṣùgbọ́n àwọn wọ̀nyí ó yẹ ká ṣe grassroots awareness kí wọ́n gbọ́ ni gbàgede ìmọ̀ sọ̀rọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní bu ẹ wá wò ó ẹ tún wá ń gbé ẹni tó sọ̀rọ̀ tó pè ṣàkíyèsí ẹ tún wá ń gbé ṣépè ẹ wò ó bí wọ́n ṣe bí gbàgede ìmọ̀ ṣépè ẹ wò ìtú tí àwọn wọ̀nyí tí wọ́n tún pa èpè tó yẹ ká máa ṣẹ́ Fúlàní àtúnwá ń ṣẹ́ fún ara wa ṣùgbọ́n dàbẹ́. níyàwó lé tó bá níyàwó lé kò ní da fún ìyàwó ẹ
tó bá níyàwó ńlé tó ń gún àyàyàwó ẹ̀ pẹrẹsẹ yẹn kò ní àrálálá àyàyàwó ẹ̀. ṣé mi pé ẹ̀yin tí ẹ bá ti ní respect fún obìnrin báyìí, ẹ jọ̀ọ́ bá mi cut clip yìí, ẹ bá mi cut voice mi, kẹ́ bá mi send ẹ̀ sí gbàgede irọ́, please. ṣé rí ẹ̀yin tí ẹ bá ti ní respect fún obìnrin bí ilé ayé ṣe máa ń bàjẹ́, àdé ìwọ gbàgede náà yìí ó ti pẹ́ tí mo ti ń sọ ẹ, ayé ẹ̀ máa run mọ́ mi lọ́wọ́. Ibi tí wàá gbà táyé ẹ̀ nígbà run mọ́ mi lọ́wọ́ mi ò mọ̀. Kò ní yẹ ìyàwó ẹ, torí tó bá yẹ pé oníyàwó tó dáa, ìyàwó tó sunwọ̀n, ìyàwó tó jẹ́ gẹ́gẹ́ bí ìyàwó, tó bá yẹ pé o ní ìyá àti ìyàwó, ó yẹ kí ìyàwó ẹ lè kọ́ṣàn ẹ, but ẹ mọ̀ pé ẹ̀gbin lẹ ń jẹ. Tẹ́ ẹ bá rí nǹkan ṣàjẹ́ lórí YouTube, tẹ́ ẹ bá rí èké asọ, tẹ́ ẹ bá rí tẹ̀mbẹ̀lẹ̀kú, tẹ́ ẹ bá rí irọ́ pamọ́yàn lórí YouTube, you can feed. Ṣùgbọ́n ìyàwó ẹ tó wá jẹ́ pé a máa rán tó rí ẹ tó fẹ́ lọ forí jóná nígboro tí ò kìlọ̀ fún ẹ yẹn, òun ló kó àìkìlọ̀ fún ẹ yẹn, òun ló fàkóbá fún òun nísìn. Ìwọ ìyàwó gbàgede irọ́, kò ní yẹ gbogbo nǹkan tó jáde lára ẹ tó jẹ́ èso, gbogbo ẹ ló máa rẹ̀ dànù lójú ẹ. Àyàfi tó bá jẹ́ pé ìyá Onítìrí gbé irọ́ dání, àyàfi tó bá jẹ́ pé àwọn ọmọ Yorùbá wọn ò nídìí òmìnira, àyàfi tó bá jẹ́ pé àwọn ọmọ Yorùbá ìyà ò kí ń jẹ wọ́n, wọn ò fẹ́ bí sùn, wọn ò dé ń pa wọ́n. Nígbà tá a fẹ́ dìbò ní jọ́sìnsìn, kidnapping lọlẹ̀ díẹ̀, àwọn Fúlàní tuntun bẹ̀rẹ̀ lójú pálí. Ìwọ ìyàwó gbàgede irọ́, wàá lùgbàdì Nàìjíríà, kò síbi tó fẹ́ rù wọ̀. À ń jẹ́ èkuru kó tán nínú abọ́, ẹ tún wá ń pọn ọwọ́ ètè tí àwo, kò tẹ̀ fẹ́ yẹ ìran, kò fẹ́ yẹ ìdílé yín ni. Ibi tẹ́ ẹ gbà tá a fi dá fún ìdílé yín mi ti mọ̀. Gbàgede irọ́ àti ìyàwó àti ìdílé àti gbogbo ọmọ tẹbí ṣe lẹ̀ ṣòfò bomi ẹ̀kọ́. Rédèrèdè ní gbẹ̀yìn eré òṣùpá, in fact rédèrèdè lágbẹ̀yìn. Kí ló gbójúlé? Ìwọ ní pé kán lọ bá aṣọ yẹ kó níbẹ̀, tó bá sọ ọba ìdárúkọ kó yẹ aṣọ yẹ kó níbẹ̀, ó ti dárúkọ gbogbo ṣe kán wá bá wà náà, àbí ẹ̀wọ̀n mo ti jíṣẹ́ fún ẹ̀yìn níyàwó ńlé tó bá níyàwó. ṣe ti rí báyìí, ẹ ń gbé ẹlẹ́ni ṣépè lórí wípé ó sọ òtítọ́ àti òdodo, ẹ ń fi èpè ránṣẹ́ sí ẹni ẹlẹ́ni lórí wípé ó pè yín sí àkíyèsí, ó pe Onítìrí sí àkíyèsí, ó sọ òtítọ́ àti òdodo. Kàyéfì a sì máa ṣe mí nígbà tí a bá wò tuntun tá a bẹ̀rẹ̀ sí ní gbéra wá sí pé báyìí ẹ̀rọ a sì máa bà mí wípé ṣé lẹ́sù ṣe pé a fẹ́ ja ìjàngbara, pé a kóra wa jọ, pé a fẹ́ bọ́ lóko ẹrú, tá a bá wá sọ pé a fẹ́ bọ́ ọ̀hún, tá a bá wá débi tá à ń lọ ọ̀hún, ṣé kìí ṣe wípé a máa fi èpè náà ránṣẹ́ síra wa, tí ọ̀rọ̀ wa wá dàbí South Korean àti North Korean. Kí ló dé tí àpè àrò àti ọ̀dọ̀ fẹ́nu wa, ẹ̀yin tí ẹ pera yín ní Onitiri media yìí, tẹ́ ẹ jókòó kẹ́ ẹ ronú wò, ìwọ tó ń gbé ẹnilẹ́ni ṣépè àti ìdílé àti ìran ẹ̀, ò ń gbéyàwó, ò ń gbọ́mọ ẹ̀ ṣépè, ìwọ gan sì jókòó, inú tiẹ̀ náà sì ń dùn wípé ó ń ṣépè fún ìdílé kan. Bẹ́ẹ̀ sì rèé, ìwọ yìí náà ó ní ìdílé tí ìwọ náà tó jẹ́ pé ó ń wò wọ́n lójú gẹ́gẹ́ bí tó jẹ́ ohun ìdùnnú àti ohun ayọ̀ fún ẹ pé ẹbí mi rèé, àwọn ọmọ mi ní, ìyàwó mi ní, aya mi ní, ẹbí mi ní. Ìwọ ń wo àwọn yẹn gẹ́gẹ́ bí ààrẹ dunnú, òun ló ń wò wọ́n bí ààrẹ mú yangàn, bí ẹni tó jẹ́ pé òun rí wọn bíi pé àwọn ọmọ yìí ààrẹ dunnú mi ní, àwọn ọmọ tí mo bí yìí ààrẹ dunnú mi ní, aya tí mo ní yìí ààrẹ dunnú mi ní. Àwọn tó jẹ́ ohun ìdùnnú fún ọ tí wọ́n ń rí, tẹ́lómi náà sì ń rí, ìwọ sì ń ṣépè fún
pé kí ohun ìdùnnú tó ń tàn kó dìbàjẹ́. Nínú àwẹ̀ lèmi wà yìí, èmi náà ti jẹ kankan. Àmì mi ò ní ṣépè fún yín, torí pé tí n bá ṣépè fún ọ tó o bá ṣẹ fún mi yóò mí mi, àmọ́ tí n bá ṣépè fún ọ kò lè mọ́ mi. Sórí ìwọ arákùnrin tó ṣe kẹsẹ́ tó ṣe tó ní kí wọ́n bẹ ṣíà ọ̀rọ̀ fún gbàgede mọ́ tó gbé ṣépè yìí, mo bẹ bẹ̀ Ọlọ́run pé o ò ní rógun ìbànújẹ́ o. Bẹ́ẹ̀ n tó ń dùn ọ́ nínú kò ní pa ọ́ lẹ́kún. Àwọn èso tó tara ẹ jáde, ọmọkùnrin ni ọmọbìnrin ni, wọ́n lu àlùyọ, wọ́n lu àlùṣẹ́gun láyé. Bẹ́ẹ̀ Yorùbá wọ́n á ní bàbá ló jẹ èso àjàrà, ọmọ lẹ́yìn kan. Èso àjàrà tí wo bàbá yìí tó ń jẹ yìí kò ní kan àwọn ọmọ ẹ̀ lágbára Ọlọ́run. Àwọn ọmọ ẹ̀ wọ́n lu àlùyọ láyé, òkìkí wọ́n kàn ìra wọn ó sì buyọ. Aburú sì ní ṣẹlẹ̀ sí wọn láṣẹ Elédùmarè ọba, láṣẹ ọba tó dá mi tó mọ̀ mí. Bẹ́ẹ̀ mo ṣàdúrà fún ìdílé gbàgede ìmọ̀ náà wípé lágbọ́rọ̀ Ọlọ́run, iṣẹ́ tá a fi rán kọ̀ kò kí pa ikọ̀. Iṣẹ́ ìlú tí Elédùmarè ní kẹ́ ẹ máa ṣe ní Ọlọ́run ní jẹ́ kí iṣẹ́ ọ̀hún kó pa yín. Ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí o. Aburú ò ní ṣe yín, kò ní ṣe ìyàwó yín, kò ní ṣàwọn ọmọ yín, kò ní ṣẹbí yín, kò ní ṣara yín. Lágbára Ọlọ́run, gbogbo ìpè tí wọ́n ṣẹ́ fún ìdílé yín kò ní mọ́ ìdílé yín o. Ọlọ́run yóò wọlá ní oṣù tá a wà yìí, yóò wọlá Kaaba, yóò wọlá Wàsàfà àti Mọ́ríwá, yóò wọlá àwọn ẹni Ọlọ́run, yóò wọlá àwọn tí wọ́n tẹ̀lé Oòduà dúró, yóò wọlá tí àwọn tí a mọ̀ sí ìran Oòduà tá a gbàgbọ́ ti ṣe tí a mọ̀ sí ìṣẹ̀báyé tiwa. Yálà Ọ̀ṣun ni, Ògún ni àti tẹ́nìkan kan wọ́n gbàgbọ́ nínú ẹ̀. Ọlọ́run yóò wọlá àwọn nǹkan wọ̀nyí, yóò wọlá Jésù, yóò wọlá gbogbo tó lọ́run ọba dá tó mí àti ilé tí ò mí. Yóò jẹ́ kí ìdílé yín kó láyọ̀, kó nádùn, kó lárinrin. Adápadà oore, adápadà ìdùnnú kó dápadà sọ́dọ̀ èmi náà, kí ìdílé tèmi náà kí n má rí ogun aburú, ogun ìbànújẹ́ àti gbogbo ojú tí ó mọ wo fídíò yìí pátápátá ká má rí ogun ìbànújẹ́ nínú ìdílé tiwa náà, kí ayọ̀ wa kó kún, kí ìdílé wa kó ní ayọ̀, kó ní àlàáfíà. Lágbára Ọlọ́run, Yorùbá nation là ń ṣe. Má fi àsìkò yìí má fi bá aṣọ yẹ kó rí bẹ́ẹ̀ sọ̀rọ̀. Tí àwọn èèyàn bá ṣépè ràbàràbà báyìí lórí prógámù yín, sísítà mi ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ pè wọ́n ṣàkíyèsí. Tí àwọn ènìyàn tán kóra wọn, àfáà sì ń bẹ́nu àwọn wọ̀nyí náà tó sì ń gbààwẹ̀, àfáà tó sì wà nínú wọn yìí, inú mi yọ̀ láfáà yìí wà á ó mà ṣe o. Wàláì gbogbo ìgbà tí n bá ti ń rí àfáà yìí máa sì mọ̀ rò wípé ẹni tọ́lọ́run sì gbà fún tó kéwú tó mọ̀ tẹ̀fọ́ tẹ̀dọ́kẹ́ tó sì mọ̀ tí wọ́n ń pè ní èpè, torí ìfàáfáà yìí mọ̀ tí wọ́n ń pè lépè. Ó sì tún wà nínú million Muslim Association of Yorùbá Nation tèmi náà sì wà ń bẹ̀. Ẹ̀rí pé ẹ ti bẹgbẹ́ ọ̀jẹ́, ẹ ti tú ẹgbẹ́ tá a dákalẹ̀ pẹ̀lú adùn àti oyin, ẹ sì tú. Á kò má ṣe o, torí tó ń jẹ́ èpè tọ́lọ́run bá gán sọ nípa èpè kì í ṣe ẹni tó ń ṣe èpè nìkan lọ́lọ́run ni yóò pín bẹ́ẹ̀, ẹni tó fetí gbọ́ gan wọ́n ni yóò pín bẹ́ẹ̀. Ìwà àfáà yìí sì wà bẹ́ẹ̀ ó sì ń gbọ́. Aburú nìkan o, wàláì Ọlọ́run yóò wọlá àánú ẹ̀sìn náà nínú oṣù tá a wà yìí, gbogbo ẹ̀sìn oníkálukú Ọlọ́run bá wa parẹ́ o. Àwọn ẹ̀dójú èpè yìí, ẹ̀dójú ẹ̀kọ́ àwọn Fúlàní tí wọ́n ń gbógun ti Yorùbá nation, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run bá ní. Ẹ̀dójú èpè yìí, ẹ̀dójú ẹ̀kọ́ àwọn tí wọ́n ń bá wa jà, tí wọ́n ń pa wá lọ́mọ, tí wọ́n ìwọ àfáà ìsọ̀rọ̀ kan tó ìwọ bàbá ìwọ sọ̀rọ̀ kan tó ní làákàyè. O ní nígbà tẹ́lẹ̀ṣàn fẹ́ bẹ̀rẹ̀, o ní àwọn Fúlàní yìí wọ́n síwọ́ pípa nìyàn. Wọ́n náà wò ó nígbà tẹ́lẹ̀ṣàn ti parí sí i, wọ́n ti attack lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn ibi tó yẹ ká dojú channel èpè wa kọ lélẹ́yìí. Àwọn ẹni tó yẹ ká dojú èpè wa kọ lélẹ́yìí kì í ṣe ara wa ló yẹ ká tún bẹ̀rẹ̀ sí ní máa gbéra wa ṣépè. Létùṣe Yorùbá ṣàwárógun bí ẹ wá sọ Yorùbá di garanjẹ́gbọ́n, ẹ sọ di Fádèyí olóró, kí ló dé, kí ló le tó bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ń tẹ̀lé bàbá Akintoye gan ò gbógun tó yín, wọ́n gbógun tì yín tó báyìí, nítorí pé wọ́n gbàgbọ́ pé irọ́ lẹ̀ ń pa, ọkàn wọn sì balẹ̀ pé irọ́ lẹ̀ ń pa, wọ́n dẹ̀ ṣiṣẹ́ tí wọ́n lọ lábẹ́lẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ sì fẹ́ gbéṣẹ́ yín tá ẹ fẹ́ káwọn èèyàn orí iṣẹ́ tẹ́ ẹ ṣe ní ẹ̀ kọ́ntínú, ẹ jẹ́ kálukú fèsì chátà tiẹ̀. Àmọ́ bẹ́ẹ̀ bá ṣe wá fèsì ẹ̀ tó, ẹ má ṣe ohun tí ó padà wá pa bàbá yìí lára àdúgbò Onítìrí àtẹ̀yìn mẹ́wàá ẹ̀. Torí tẹ́ ẹ bá sọ̀rọ̀, tẹ́ ẹ bá rò pé bàbá ò ní wá dìbọn kí rọ́lẹ́ pa,
nígbà tẹ́ bá sọ wípé ẹ ti ní military tí ẹ ti ń kọjá ìyára yín lábẹ́ òfin ni dandan ni kí ìjọba sọ wípé àwọn nǹkan tí wọ́n ṣe kí wọ́n yí o ẹ lọ fi páńpẹ́ òfin gbé wọn. ọgbọ́n àti tí wọ́n Dúpẹ́ Onítìrí sì ń wá yìí láti ṣe àkóbá fún bàbá Bánjí Akíntóyè àtolóyè Sunday Igboho ni, láti ṣe àkóbá fún wọn òun ni. àmọ́ kì í bá dá tẹ́ bá lè máa la ọ̀rọ̀ yín pé ntí èmi Dúpẹ́ Onítìrí fẹ́ sọ yìí Bánjí Akíntóyè àtolóyè Sunday Igboho mọ nǹkan kan nípa ẹ̀, èmi ni mo sọ àti àwọn tí a jọ ń ṣe Yorùbá Nation. kì í bá dá bàbá ò ní jáde wá dìbọ́ǹkì yín mọ́. Bàbá dìbọ́ǹkì ẹ lónìí because of your utterances tó ń pè jáde, àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ, àwọn ọ̀rọ̀ tó lè mú kí wọ́n gbà kí wọ́n sọ wípé kí wọ́n lọ gbé bàbá yìí ni. àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ní tí a mọ̀ sí treason tó lè ní pé ẹ lọ gbé bàbá yìí torí pé ìjàngbara gbọ́dọ̀ gba sùúrù. àwọn Biafra tí wọ́n ti wà ń bẹ̀ tẹ́ pé àwọn tó lọ fún civil war wọ́n sì wà ń bẹ̀ dòní. kí ló dé tí ìjọba Nàìjíríà ò ti ṣe nínú Yorùbá Nation ní terrorist? Because àwọn àgbààgbà tí wọ́n ní ọgbọ́n, tí wọ́n ní ìmọ̀, tí wọ́n jẹ́ professor, they are doing this with diplomatic means. But bẹ́ẹ̀ yẹn ṣe ń ṣe tí yìí tẹ́ ń ṣe ní ìṣe ọmọ aláta yìí, tẹ́ ń ṣe níṣe ọmọ tí ò níran yìí, àní ẹ má ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹ sọ pé ẹ dárúkọ pé èmi lágbájá ni mo ń ṣe nǹkan yìí. Bàbá Bánjí Akíntóyè àtolóyè Sunday Igboho mọ̀ nípa ẹ̀. ìyẹn ti fún àwọn bàbá yìí ní ayọ̀ ọkàn láti mọ́ lè dìbọ́ǹkì tí wọ́n Dúpẹ́ Onítìrí bá sọ. wọn ò ní wá dìbọ́ǹkì ẹ because ó ti clarify ẹ pé wọn ò mọ̀ sí. tí gọ́ọ̀mẹ̀ntì bá dẹ̀ fẹ́ gbé ìgbésẹ̀, wọ́n á lè lo fídíò yìí láti lè fi defense pé ẹ wò ó arábìnrin gan sọ pé àwọn ò mọ̀ sí. ìyẹn máa serve as an evidence láti lè protect wọn. ẹ tún sọ̀rọ̀ kan wípé bàbá gan sá kúrò ní wọn bá ti gbé bàbá sẹ́wọ̀n. ìyá ó mọ̀ ṣe o. kí ló dé tí ìwọ Dúpẹ́ Onítìrí ò ṣe lọ sí Nàìjíríà kó lọ máa san tó ń sọ ìkáwá mọ̀ pé lóòótọ́ bóyá wọn ní mú wọ náà. ẹ sì sọ̀rọ̀, ẹ sì ní gbé ọ̀rọ̀ ọ̀hún sínú làákàyè. ẹ sọ̀rọ̀, ẹ ò sì ní gbé ọ̀rọ̀ ọ̀hún sínú làákàyè ò pé ṣé tí mo sọ yìí só bá làákàyè mu. kí ló tí wọ́n kò lọ Nàìjíríà kó sọ pé Nàìjíríà ni mo wọ̀ yìí kó o dẹ̀ bẹ̀rẹ̀ sínú ọgbó tó ń sọ yìí. wọ́n gbàgbé pé ibi mẹ́ta là á bá gbogbo ẹnikẹ́ni tó bá ti ń jìjàgbara fún ìran ẹ̀. kọ́lọ́mù ti jẹ́ ká lọ síbi àkọ́kọ́ báyìí, òun náà nínú sàárè àti ìwọ Dúpẹ́ Onítìrí àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ tẹ̀lé Dúpẹ́ Onítìrí pátápátá àti àwọn tí wọ́n gbà fún àti wọ́n tẹ̀lé Bánjí Akíntóyè àti gbogbo Ọlọ́run ní jẹ́ ká ti lọ bẹ̀ báyìí lágbára Ọlọ́run. òun náà nínú sàárè Ọlọ́run ní jẹ́ kẹ́ni kan wá kó sì lọ báyìí. ibi ẹlẹ́ẹ̀kejì òun náà ní ká bára wa lọ́gbẹ́ ẹ̀wọ̀n, a ti bára wa ń bẹ, àwọn kan ti bára wọn ń bẹ, àwọn kan tún ti jáde kúrò ń bẹ, àwọn kan tún wà ń bẹ dísìn yìí. ẹlẹ́ẹ̀kẹta ní kéèyàn ṣe àtìpó lọ sí ìlú mìíràn láti lè máa polongo. òun náà ní tí bàbá Akintoye ṣe táwọn sí ẹ̀sà òun náà ni wọ́n ṣe yìí. bẹ́ẹ̀ sì ni wọ́n Dúpẹ́ Onítìrí náà ò sí Nàìjíríà. gbogbo ẹ̀yin tí ẹ ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí, ẹ dákun ẹ pé arábìnrin yìí, ẹ fi bàbá Bánjí Akíntóyè lọ́rùn sílẹ̀, ẹ ṣe prógámù yín lọ́nà táwọn èèyàn ó gbà kọ́ ẹ̀kọ́ tí wọ́n sì rí ẹ̀kọ́ kọ́ ń bẹ̀. kódà ẹ bá máa gbé wọn sórí réfèé tẹ̀ ń gbé wọn sí náà pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ military, ẹ fẹ́ bẹ̀rẹ̀ ìbọ́síbù ẹ fẹ́ bẹ̀rẹ̀ reclamation, ẹ fẹ́ kùsí tó wù tẹ́ fẹ́ bẹ̀rẹ̀, ẹ continue pẹ̀lú àwọn fáǹsì yín. wọ́n dẹ̀ ń gba ti yín, wọ́n dẹ̀ ń tẹ̀lé yín pẹ̀lú pé ọ̀pọ̀lọpọ̀ wọn tún kàwé, wọn ní ọgbọ́n mọ̀ pé ìrọ̀lẹ́ ń pa àmọ́ wọ́n sì ń tẹ̀lé yín náà, it's okay. Ọlọ́run yóò ṣàánú fún wa o. a ní ṣe jàǹgbara dáràn, a sì ní tẹnugbó bí ọwọ́. ìjàǹgbara ò kí ṣe ń tá a lè gbógun tira wa. ẹ má jẹ́ ká gbógun tira wa lórí ìjàǹgbara o. mo ń fi àsìkò yìí mo fi ń rọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ follow Dúpẹ́ Onítìrí pátápátá, ẹni kò fi bàbá Bánjí Akíntóyè lọ́rùn sílẹ̀, ẹni kò fi bàbá yìí lọ́rùn sílẹ̀, ẹni kí wọ́n ṣe program wọn kọ́lọ́hún ó sì bá wa sọ irọ́ yìí kó bá wa sọ dòótọ́. ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ń bú gbàgede mà tẹ́ tún bú ọ̀pọ̀lọpọ̀ wa náà, ẹ ti sin mi àjọ ń jìjàǹgbara ni, kò yẹ ká di ọ̀tá ara wa, kò yẹ ká ṣe kí ni o, kò yẹ ká jẹ́ ọ̀tá ara wa, ó yẹ ká jọ dojú jàǹgbara yìí, ká jọ dojú ẹ̀kọ́ Fúlàní ni, kì í ṣe ara wa ló yẹ ká dojú ẹ̀kọ́. Ọlọ́run yóò ṣàánú fún wa, Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́, Ọlọ́run kò ní jẹ́ kí a ṣe wàhálà yìí, kò ní jẹ́ ká ṣe lásán. ọmọ Yorùbá ẹ gbọ́, wọ́n ní ọmọ Yorùbá kì bá dá ká ronú. ọmọ Yorùbá
kì í bá da ká ronú wò ká ronú ibi tá ń lọ ká ronú ibi tá ti ń bọ̀ ká ronú pé ọjọ́ kan àwọn nǹkan tá a ṣe yìí á padà wá jèrè iṣẹ́ wa èmi wílé náà Ayekooto ọ̀rọ̀ Ọlọ́run ire àti ayọ̀ ni ó máa jẹ́ tẹnìkọ̀ọ̀kan wa ó dìgbà. tó bá níyàwó lé kò ní da fún ìyàwó ẹ tó bá níyàwó lé tó ń gún àyà ẹ àyàyàwó ẹ pẹrẹsẹ yẹn kò ní da àrà lálá àyàyàwó ẹ. ayé ṣamálámálá. ṣẹlẹ̀ pé ẹ̀yin tí ẹ bá ti ní respect fún mi ní báyìí. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. mo ní ẹ̀ẹ́rẹ́ yìí o. kíni dé sí Yorùbá o ọmọ aráyé kíni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. yeyeyeyeyeye àwa máa ṣe hùn ọ̀rọ̀ là ń bẹ Yorùbá ń ṣera wọn nítorí owó Yorùbá ń jìra wọn lẹ́sẹ̀ nítorí ipò wọ́n gbẹ̀mí fáláre wọ́n gbáre fẹ́lẹ́bí wọ́n kò lè kó wájà wọ́n tún polóko wá mú ọgbọ́n tí wọ́n gbọ́n ló gbé wọn délé ọlá ọgbọ́n náà ló tún padà wá sí lé wọn mọ́lẹ̀ o àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wá dẹni à ń fọwọ́ ti sẹ́yìn o yóò Yorùbá yoyoyo bí iná alẹ́ Yorùbá rúrúrú bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe yóò Yorùbá ronú o. Yorùbá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá. wọ́n bá gbá wọn sókè wọ́n tún gbá wọn sísàlẹ̀ o ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ ni wọ́n gé kúrú àwọn tí àrífẹ́dọ̀tún ti dẹni àtijọ́ Yorùbá jókòó sílẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọn fọwọ́ lọ́wọ́ bí àgùntàn tí abọ́ rẹ̀ ń gbòrìṣà ilẹ̀ o yóò Yorùbá ronú o. oríkì màá burú títí kọ́ bógún ọdún lẹ́yìn òkùnkùn bèrèbèrè ìmọ́lẹ̀ yàtọ̀ o ẹ jẹ́ ká pọ̀ Olódùmarè ká pọ̀ balùwàyè káyé wa lè dùn ní ìgbẹ̀yìn lálàyò ilẹ̀ mọ́ pé ìyá o. ilẹ̀ dákun gbà wá o ilẹ̀ o. ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹrí. ilẹ̀ alákòókà ó tẹ́ rèrè kábíyé.